wàláì mo fi Ọlọ́run nígbà tí wọ́n gbéwèé dé lóru láti Benin bàbá tó gbéwèé yẹn wá onílé kẹta ni ọba náà ó gbéwèé lọ́dọ̀ bàbá ó ní bàbá Àtàwùjá yẹn ó ló nífẹ̀ẹ́ mi tán ó lóun dọ́dọ̀ bàbá láago méjì òru ní bàbá mú gbàdọ̀ pé gbé wá lọ sọ fún pírẹsidẹ́ntì Benin pé ọmọ mi ni mo sáìn fún lọ fi hàn Buhari pé èmi Àtàwùjá sáìn pé ọmọ mi ni gbowó wọn gbọdọ̀ gbé láti Benin àwọn bàkẹ́ sábà rò fún mi wá bàbá tó kọ fún mi mú ẹ̀ síbẹ̀ pé èmi Àtàwùjá ẹ̀kọ́ mi mo sáìn ipe ọmọ mi ni gbowó ẹ lọ fi hàn Buhari wọn gbọdọ̀ ẹsẹ̀ kábíyèsí àkàmọ́. Ọlọ́run bá tó ní mímọ̀ pé kò sí fún mi lè fà nígbà bọ́ọ̀lù gbé tì ní bá yọ dé lóru rẹ̀ wá ó ní lè sọ fún ẹ̀rẹ́ báyìí ọmọ mi ní ọ̀fíìsì jọ́sẹ̀ bí mo bá jẹ̀bi máa ń jàre lọ́dọ̀ bàbá bí mo bá ti wọlé bẹ́ẹ̀ bá ìjà tí mo jà ń jẹ̀bi máa ń jàre ẹ̀mí yóò kún bàbá ẹ̀mí yóò kún ẹ̀ ní parẹ́ láíláí oríṣiríṣi ọ̀rọ̀ gbogbo mo ní màá dọ́dọ̀ bàbá mi màá sọ fún wọn ọba everybody ní ẹ̀sọ́ olóṣèlú ẹ̀sọ́ olóṣèlú ọba olóṣèlú àti PDP o àti àkọọdù bí o àti APC ọba gbogbo wọn l'Àtàwùjá jẹ ẹsẹ kábíyèsí o bàbá ò sílẹ̀gbẹ̀ẹ́ nìkan kan bó bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ bá bímọ mẹ́wàá ìyẹn àwọn bàbá ní èèyàn fẹ́ràn ẹ̀kan jùlọ lọ èyí náà bá fẹ́ràn ẹnu ìsàlẹ̀ dodo ní ọwà kò ṣe sọ síta ṣùgbọ́n pé bàbá Àtàwùjá sọ̀pọ̀ ní èmi mọ̀ lọ́kàn mi pé bàbá everybody bàbá Àtàwùjá jẹ ẹnu ti bá bẹ́ẹ̀ mi bá wọlé dé lọ́la Àtàwùjá lọ́ba yìí torí pé ayé la wà yìí òbírí ni bàbá tí a bá sọ pé bàbá Tinubu ó ṣe president Nàìjíríà ayé ìkọsẹ́ tí ò ní jiyàn bàbá mi kò sí ẹ̀dá tí ò ní jiyàn ṣùgbọ́n bàtọ́ lọ́run lásìkò tó fún ó débẹ̀ yóò sì lọ́dún mẹ́jọ àgbáyé bàtọ́ lọ́dún èdè torí pé ọmọ ẹni òdíṣẹ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ káfílẹ̀ kẹsì ọmọ ẹni yìí bàbá mi ẹ kún lẹ́ni gan ẹ ní parẹ́ láíláí ẹ ní jábọ́ láíláí àlùbáríkà fẹ́ tẹ̀ nísìmí tí ọba tó ní mí dẹ̀mọ̀ pé ní ẹnu kẹ̀ mọ́ máa ń sọ pé Àtàwùjá bàbá mi ni wàláì mo fi Ọlọ́run nígbà tí wọ́n gbéwèé dé lóru láti Benin bàbá tó gbéwèé yẹn wá orílẹ̀ kẹta ni ọba náà ó gbéwèé lọ́dọ̀ bàbá ó ní bàbá Àtàwùjá yẹn ó ló nífẹ̀ẹ́ mi tán ó lóun dọ́dọ̀ bàbá láago méjì òru ní bàbá mú gbàdọ̀ pé gbé wá lọ sọ fún pírẹsidẹ́ntì Benin pé ọmọ mi ni mo sáìn fún lọ fi hàn Buhari pé èmi Àtàwùjá sáìn pé ọmọ mi ni gbowó wọn gbọdọ̀ gbé láti Benin àwọn bàkẹ́ sá bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹni mo fi sọ ọba kan bẹ́ẹ̀ lùmí tó sáájú ò lè sáìn tọ́jú ọba tó súnmọ́ mi kọ̀ sáìn ìwé yẹn onílé kẹta kọ́lọ́njẹ́ bí ọba yẹn ó gùn ó ní Àtàwùjá tọ́ ọba òwe yẹn kọ́dẹ́ rúbà ó làgbo méjì òun kẹ́kẹ́ ti bàbá ó ní bàbá ní talẹ́ náà ó sọ pé orílẹ̀ èdè kílẹ̀ fẹ́ ó sọ pé pírẹsidẹ́ntì Benin ní àwọn nídìí ọba aládé tó jẹ́ ọba tó lóko ogún 20 tí ó sọ fi ọwọ́ sí ìwé tó wọn gbọdọ̀ tó Sunday Buhari Buhari ó ní àwọn ọba gbogbo ọba Ògùn àwọn ọba alákẹ́ wọn sáì Àwùjalẹ̀ sáì ó ló wà pé àwọn tó nídìí àwọn ọba nísàdí wá bí ó ló kẹ́ bọ́ lọ́dọ̀ bàbá Àtàwùjá ó ló bìlí ó ní mo ti kàlẹ̀ fún bàbá ìtàn ní olóòtú bàbá gbà bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ rò fún mi wá bàbá tó kọ fún mi ẹ̀ síbẹ̀ pé mi Àtàwùjá ẹ̀rí kọ́ mi mo sáì ipe ọmọ mi ni gbowó ẹ lọ fi yẹn Buhari wọn lọ ẹsẹ kábíyèsí mi yóò kún kẹ̀kẹ́ parí láíláí ó fi bàbá wa Àtàwùjá mo fi kí gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀dẹ̀ fi ń dá gbogbo àwọn tí sọ̀rọ̀ wọ́n pè mí pé bàbá sáà jẹ́ nìkan bàbá ò ṣe táwọn onírọ̀ ni èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run mi pé ọba tó jókòó yìí ọba Tinubu ni bàbá Tinubu l'Àtàwùjá kò sì ní fẹ́ kí Tinubu oṣù gbogbo àdúrà rẹ̀ Tinubu ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì ọba tó tẹ̀lé mọ̀ bẹ́ẹ̀ orí pé aládùn àni bàbá àfàlà ni bàbá gbogbo àti bá dé lóru pé bàbá mo ti fà ó yíwọ́ bàbá ìfọ̀n kẹrẹ balẹ̀ sátẹ̀wẹ̀ ìṣàdúrà yóò sì rí bẹ́ẹ̀ àdúrà tí gbogbo ayé ṣe fún yàtọ̀ sọ àtàjẹ́ yóò mọ̀ gbà lórí yìí ẹ̀ ní sísè láíláí ẹnu mi ọ̀gbà àdúrà bàbá ọmọ sí bàbá rẹ̀ ọmọ tó bá fẹ́ pẹ́ láyé á ní bàbá rẹ̀ ọlọ́jẹ̀ rí pẹ́ bàbá ọlọ́jẹ̀ rí pẹ́ kò sí kankan tí mo fẹ́ fi sàdúrà fún torí pé owó ọba owó ni ọba ọlá ni ọba yìí ni ọba ń gbogbo tí bẹ́ẹ̀ ohun tó wá kù fún àwa ọmọ ọlá làwa àwọn ọmọ sọ pé bàbá wa ọlọ́run jẹ́ àárí pẹ́ torí pàwọn náà fẹ́ pẹ́ ọmọ tó fẹ́ kábíyèsí. Ó ti sọ yẹn bẹ́ẹ̀ náà lọ kìí kankan ọba sẹ̀lẹ́nu ọba abẹ́rùkù ọba gbọ́dásí kásì lọ́lọ́ ẹ̀sẹ̀ kábíyèsí. ní Sunday bí sọ nìlú náà sọ ibi ìsọ̀kan lóṣèlú kan ọba gbogbo ọ̀gbẹ́ mi wá ń ṣe ọba Tinubu sọ̀rọ̀ lórí ó sì lọ pa tí Sunday ti bó lórí ọ̀rọ̀
ìjọba tó gbede àgbọ̀dọ̀ jẹ́ kó jábọ́ kò sì ní jábọ́ ó jábọ́ tì wọ́n bá fọwọ́ kan àdá yóò fi rọ ìgbà wọ́n bá ka èèyàn méjì tí ó wà lẹ́yìn Sunday Igboho yìí àtọ́jà mo tó fọ́ asọ́pọ̀ pàtó sọ gbangba nìyẹn nígbà táwọn ọmọ rẹ̀ wájú onímọ̀dé wọ́n mọ̀ pé ilẹ̀ máa ń lọ ìyẹn méjì mọ̀ lọ. ìlú Òṣogbo òsì ní padà lẹ́yìn mi. àwọn abala tí wọ́n máa ń pẹ́ bákan ẹ̀ lè gbọ́rọ̀ ọjà lóṣogbo àwọn ọlọ́mọ ọba àwọn ni wọ́n ń jagídí ẹnìkan ní ìjọba lásìkò kan ẹni tí ọba kó ṣe sùúrù ni bàbá wo Eléjìgbò nítorí ó ti bá àdọ́rùn ọdún ní 90 years yọ̀lọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ ńlọ níbọ̀ bàbá tó ń fa ìsinmi. ẹni pé ó ti yẹ kí Sunday wí lówí ṣùgbọ́n ẹyẹlé ìrẹ́ ní gbé yìí fún torí inú ilé tí ń gbé wọ́n kò sí méjì rẹ̀ ní ẹyẹ nínú gbogbo ẹyẹ o nìkan lẹyẹ tí wọ́n bí méjì. ẹyẹ mi tó torí bí ẹyẹ lé irú Sunday Igboho tó ti jọ́ mi ọ̀dọ́ rẹ̀. kéèyàn nífẹ̀ẹ́ orílẹ̀-èdè kìí ṣe ìlú kéèyàn nífẹ̀ẹ́ orílẹ̀-èdè rẹ̀ ó wá mú ẹ̀mí tiẹ̀ ó ní mo fi ilẹ̀ bó bá ṣe lè jásí ajásí ẹnìkan wá dúró nínú orílẹ̀-èdè yẹn náà àwa lòun ò ní fàdúrà ràn lọ́wọ́ ètò gan kò yẹ láti mọ ẹgbẹ́ orílẹ̀-èdè yẹn. mo ti kó oríire tó dé bá mi mo fà pé mo Sunday òní náà ẹni mò ń bọ̀ kẹ́bọ̀ kẹ́bọ̀ ọlọ́mọ mo ti wá dé inú Òṣogbo àti méjì onínúkú ní lánàá náà mo ní lóko. ọmọ dára wà bẹ́ẹ̀ ṣe kábíyèsí wà. ẹgbọ́n yẹn mi ò olóṣèlú kankan ṣe o. bàbá Yorùbá lónìí tó lọ́ọ́ ní ẹ̀ka omi Tinubu o. mo sọ bí ìjọ kìíní àná àwọn Haúsá ló wá ń jọba mo ní kí Sunday ọlọ́jà káwa Yorùbá dá dúró ní ìkú òròrí ìṣèlú. báyìí ni Chief Sunday Igboho Òòṣà olóyè Babadami ṣe lọ sí ààfin Àtaọ́jà ti ìlú Òṣogbo lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní ààfin Ọọ̀ni of Ifẹ̀ olórí aládé gbogbo nílẹ̀ Kóòtù Òjíire. Sunday Igboho Òòṣà olóyè Babadami wọ́n sọ púpọ̀ ọ̀rọ̀ o nípa bí bàbá Àtaọ́jà ti ìlú Òṣogbo kábíyèsí o bí wọ́n ṣe ràn wọ́n lọ́wọ́ láti buwọ́ lu ìwé tí wọ́n gbé wá nígbà ayé Buhari pé kí wọ́n fi Sunday Igboho sílẹ̀ fún Buhari láti lè bá wa máa fìyà jẹ olóyè nílùú Nàìjíríà. ẹ̀yẹ yẹn wa ẹ bá wa kọ́mẹ̀ntì kẹ́ ẹ ṣíà kẹ́ ẹ dẹ̀ láìkì ẹ ṣé.